ẹ̀yin ará Soka nìbàdàn ṣé ẹ gbàgbé ìṣẹ̀lẹ̀ alágbára kan tó ṣẹlẹ̀ ní nǹkan bí ọjọ́ mélòó sẹ́yìn sọ́jọ́ ni kí n pè ọdún mà ní nǹkan bí ọdún díẹ̀ sẹ́yìn tó sì jẹ́ wípé ó fẹ́ dìṣẹ̀lẹ̀ rù jẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bá dáàdì bá gbọ́ pé Soka wọn ò ń gbé Soka kẹ̀ èmi ò lọ Soka o Soka sì gbókò ọ̀ràn dandan lásìkò ìgbà náà pé Soka ló ń gbé èmi ò lọ Soka o tí ò dé Ìbàdàn rí gan gbọ́ nǹkan tí wọ́n ń pè ní Soka ládùúgbò lásìkò ìgbà náà. ẹwà èdè ọkọ ìyàwó tuntun òun ló ṣe rìpọ́ọ̀tì òun ránṣẹ́ sí mi mo rò pé ń gbìyànjú àti wá nǹkan ajé lọ ọba pàdé nǹkan tá à ń tọ̀ yìí láàárọ̀ kùtùkùtù ó sì rí tí wọ́n gé èèyàn wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ sábẹ́ bíríìjì Soka nìbàdàn ẹ̀yin ìjọba àsìkò ìgbà tálákọ̀ọ́kọ́ yìí ṣẹlẹ̀ àsìkò ìṣèjọba Jímọ̀bí ni bí n bá gbàgbé tí ó dàbí ẹni pé Ìbàdàn mì jìgìjìgì gbogbo àgbáńlá ayé pátá Soka sì wà lórí máàpù káàkiri àgbáńlá ayé bẹ́ẹ̀ bá sọ fẹ́nìbọ̀dì wípé ẹ sọ mí ń Soka wọ́n ni ẹ dákun ẹ má dùn ó ń Soka o Soka ẹ sì ṣe bí burúkú àwọn èèyàn tó jọmọlúàbí àwọn ilé tó dáa níbẹ̀ẹ́nu Soka ṣùgbọ́n ẹni ò débẹ̀rẹ̀ torí ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ ńgbà náà bẹ́ẹ̀ bá gbúrò Soka báyìí àyẹ̀yàn á sì ká òkè kódà kó tó di pé èmi náà máa ń lọ sádùúgbò bí èmi náà bá gbúrò Soka ńgbà kan ẹ dákun bàbá ti di bí ọwọ́ aago 6 rọ̀lẹ́ ẹ má gbèmí gba Soka o èmi náà sọ bẹ́ẹ̀ èyí torí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ni tálẹ̀rù ò ní bà ta ni ó ṣe tẹ́rù ò ní bà bí Soka bá dún létí yín báyìí kí ni nǹkan tí máa ń wá sọ́kàn yín ó tún ti ṣẹlẹ̀ ní Soka o ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ẹ dákun ètò ààbò ti di fíàgàn tá a bá fẹ́ máa fi bàbá máa fi ètè bo ẹnu sọ̀rọ̀ lóko bàbá ní a fi gbogbo ẹnu sọ̀rọ̀ ètò ààbò ti di fíàgàn ọ̀yá àrẹ o tí wọ́n bá pa bẹ́sẹ̀ àti àwọn ẹ̀yà ara èèyàn tó kù lágbègbè Soka nìbàdàn ará Soka ẹ má jẹ́ wọ́n ṣàgbègbè Soka lẹ́nu o ẹ̀yà ara Soka ẹ tètè ẹ̀yin náà ẹ wá wọ̀rọ̀kọ̀ kẹ́ ẹ fi ṣàdá bóyá àwọn ọdẹ tó jẹ́ ọdẹ ìbílẹ̀ lẹ́gbàá ni o tí gbogbo ẹ̀ yóò fi dúró dáadáa pàápàá jùlọ ibi abẹ́ bíríìjì tí ìjọba àpapọ̀ ṣeun tí wọ́n máa ń gba abẹ́rẹ́ kọjá bó bá ti di ọwọ́ déré báyìí àwọn ọ̀rẹ́ wa ọlọ́pàá ti ń dúró ń bẹ̀ ọ̀dà ó ti gbé fídíò òun sí i Soka láwà yìí o nìbàdàn ẹ wọ ẹ̀yà ara èèyàn eléyìí tí ikọ̀ atọ́pinpin ti àdìtú eléyìí tí wọ́n kẹ́fìn ẹ̀ lágbègbè Soka nìbàdàn ẹ jẹ́ n láǹfààní àti bá yín play ọ́díò rẹ̀ náà kẹ́ ẹ lè mọ̀ wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn tá a wà yìí níbo ni ọ́díò wọn àwà ẹ kú kalẹ̀. ẹ wo nǹkan tó wà nú àpò yẹn wọ́n ti sùn mẹ́ ṣe rí ẹsẹ̀ yàn kábíyèsí olódùmarè ẹ wo apá ibi ìgúnpá èèyàn. ilé ìṣẹ̀lẹ̀ ní abẹ́ bíríìjì Soka nílùú Ìbàdàn live lélẹ́yìí tá a ṣẹ̀ṣẹ̀ rí láàárọ̀ yìí o abẹ́ bíríìjì Soka live. ẹ wo ẹsẹ̀ èèyàn. ti ṣe ọjọ́ 14 oṣù. wọ́n dé sínú àpò sìmẹ́ǹtì. 25. ṣèbẹ́yìn náà ní lórí ìkànnì Facebook Splash FM àbí. Soka ojú òpópónà márosẹ̀ Ìbàdàn sí ìlú Èkó àtúntì rí eléyìí láàárọ̀ ọjọ́ bíríìjì Soka nílùú Ìbàdàn live lélẹ́yìí tá a ṣẹ̀ṣẹ̀ rí. ṣé ẹ fẹ́ sọ Soka lẹ́nu ni. abẹ́ bíríìjì Soka live láàárọ̀ ní ti ṣe ọjọ́ 14 oṣù ọdún 2025 live at Soka ní agbègbè. ẹ̀yin náà wo nǹkan tẹ́ ẹ̀ ń wò lórí ìkànnì Facebook Splash FM yìí kí ló jọ lójú yín ẹ̀yin èèyàn àbí mi mú háìpù ẹ̀ ni ẹ̀yin náà ẹ máa bọ̀ ẹ wo nǹkan tá à ń fi hàn yín yìí. ẹ̀yin àgbààgbà tẹ́ ń bẹ ńlẹ̀ yìí ṣé bá a ṣe máa bá a lọ náà nìyí ni àbẹ́sẹ̀ èèyàn kan lẹ̀ ń wò yìí ni.
ọlọ́run mà wá máa ṣọ́ wa o dákun ṣàánú wa ẹnìkan ní subhanallahi ẹ̀yìn ọ̀rọ̀ àwọn àfáà ńlá nù tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n ní subhanallahi yóò ní pé ọlọ́run yà wá yà ṣètánì ọlọ́run gbà wá ìmọ̀lá yóò ń lọ báyìí ẹ̀yà ara Soka ẹ má jẹ́ wọ́n ṣàgbègbè Soka lẹ́nu Soka ẹ̀ ṣe bí ẹrù jẹ̀jẹ̀ tó yẹ ká máa sá lọ fún ẹ wo nǹkan tẹ̀ ń ẹbẹ̀ yìí wọ́n ti zoom ká ó ṣeun ẹ̀yìn nísì ó ti zoom ẹ̀ àbẹ́sẹ̀ kọ́lẹ̀ ń wò yìí ni inú àpò àbápá kọ́lẹ̀ ń wò yìí ni inú àpò ta ló ṣerú eléyìí ta ló sì dánrú eléyìí wò ilé ayé tá a wà yìí tó jẹ́ pé ẹ̀yìn àfọ́bàfílẹ̀ náà ni àfàyè ọ̀hún lẹ̀ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹ̀ fàyè lẹ̀ náà ni àti ìdébi tá à ń lọ o a ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni torí nǹkan tẹ́ gbọ́ lórí ètò lónìí bí ìgbà tẹ́ ẹ̀ tí gbọ́ ètò míì rí níbi kankan ni nǹkan tẹ́ tún gbọ́ lónìí ṣe bí tàgbàlagbà lẹ́ ń wò yìí tó jẹ́ páàtàrí èèyàn odò Soka lẹ́ ń wò yìí o ibi odò Soka ní ẹ̀yìn bí ìgbà tí ẹ bá ń bọ̀ láti ọ̀nà kí ni wọ́n ń pe ìwó ròdù tí ń lọ sọ́nà Èkó apá abẹ̀ lélẹ́yìí o odò Soka ibẹ̀ ni podò ń sàn ń bẹ̀ odidi èèyàn ni wọ́n sì kún putuputu wọ́n ti yọrí yẹsẹ̀ wọ́n ti yọrí yọ bí àyà nǹkankan wọ́n ti yọ kó ń bẹ̀ wọ́n sì ju ẹsẹ̀ síbẹ̀ Soka again ẹnìkan ní Soka again ni o Soka again ẹ̀yin àgbààgbà ẹbí ta ni kí a dá eléyìí rò ẹ jẹ́ mú pè kan sí méjì kí a fi dá sí apá àbí káwá tó lọ sọ́dọ̀ ẹni tí ó pa aláboyún tó sì kó ọlẹ̀ ẹnu ó sì kó kóònù aláboyún ọlẹ̀ ẹnu méjì ní bẹ́nu aláboyún ọ̀hún ó sì kó méjèèjì jáde ilé ayé àdìtú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn 0907069493000 tàbí 07014475770 ojú òpó ọ̀hún ní ti ń ṣẹ́jú 07069493000 tàbí 070 ojú òpó méjèèjì ti ń ṣẹ́jú dẹ̀ sí ká máa mú lọ́kọ̀ọ̀kan ìjẹ̀jẹ̀ ọ̀yà àdìtú ìgbọ́n létí mi o èmi ọ̀gbọ́n bí o hello kò dún létí tèmi o bóyá ká má pàkejì o